èdè mò ń rẹ London lọ́dọ̀ ọmọ Balógun níjẹ̀bú ayé pé ẹ̀yin mẹ́nugún apọ́nbẹ́kọ̀rẹ́ tèmi arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn. ẹgbẹ́ òkúkúdù bọ́kẹ́ ní í ṣe àwọn ọlọ́tẹ̀yàn ní òfẹ́ kí ni. adúmọ̀ràdàn tèmi màá mi tó standard ìyáláyà adùnbọ̀rin mọ́tòṣì. kí lẹ́yìn wí ẹni ta ni mò ń wí gan-an. Alájà Saidat Àṣàbí Aralámọ̀ ni mò ń wí. aláṣẹ àtọ́dúdarí iléeṣẹ́ Jayman Jewelry ọmọ Balógun níjẹ̀bú ayé pé owó mama jáde sálá fúnra ẹ̀. Mamsi Mọ́ní Sálá ìyá Dẹ́rìn Sálá kan báyìí. Alára Balkis Àṣàbí nílùú London. àbúrò Safurat Mọ́ráyọ̀ nílùú Canada. tímọ́tímọ́ Ajia Mansura Abdul. ẹ̀gbọ́n Kọ́mi Sálá Adédèjì nílùú London. èèyàn Irat Àṣàbí nílùú London. ẹni ńlá l'Àṣàbí tá a gbọ́dọ̀ ṣeun kékeré fún. màámi ò ṣe máa tẹ̀lé mi ká lọ kọ́ ọmọkọ tí sí tàwọn ẹlẹ́gàn. ń bọ́lá ńlá kúkú dirí ẹwà fákùkọ tiẹ̀. Àṣàbí ò ọlọ́ọ̀rẹ́ ò ní rẹ̀yìn. alájà mi ọkú adúmọ̀ kí ọ. wọ́n lọ lẹ́lọ́dún lónìí ọjọ́ kejì oṣù kẹfà. màámi ò ipò kíní ló wà yìí. Ẹlẹ́dùmarè ò ní jí ó dèrò ẹ̀yìn. Àṣàbí òòrí bọ́wọ́ ṣe wá wá. ìrẹ́gàn ògbẹ́yìn wò bí wọ́n ṣe filé rẹ̀ ṣe bùgbé. tí wọ́n lọ́dọ̀ rẹ̀ làwọn fẹ́ mọ̀ gbé. débi pé gbogbo ayé ni wọ́n ti ń jowú rẹ̀. tí wọ́n sì fọ̀rọ̀ rẹ̀ ṣe tọ́píìkì láàrin ara wọn. wọ́n lábẹ́ ẹ̀rọ Àṣàbí ni. Àṣàbí mọ̀ ti gbéra tán. Alájà Saidat èmi gan jowú rẹ̀. tó bá ṣe pé mo mọ bí ọgbẹ́yàn rí ni. mi bá kúkú rẹ̀ yan tèmi. adùn èdè mo wá fún wọn lẹ́sìn pé ń bá lọ́n lọ ní orí bẹ́ẹ̀ fún wọn kì í ṣe nìkan. Mamsi jáde sálá o. iná owó tó ń jò ńlẹ̀ rẹ̀ yìí èṣù ò ní bomi pa. màámi ò ní fojú sunkún ọmọ. ẹ̀rín ayọ̀ tó ń rí kò ní dẹ́kun fún ọ. àìmọye ọdún ló ṣe lókè pẹ̀ nínú owó ọlá àtàlàáfíà. màámi gbogbo ń tó ń rí tó ń dùn ọ́nù kò ní dàrí banújẹ́ fún ọlọ́gun Ọlọ́run. ò ní rògbé sọnù bí ò ṣe bí ọmọ Àṣàbí.